Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo ló ń kọ́? Gist tèní, ẹ má bínú pé mi tètè mú gist wá fún yín. Iṣẹ́ mi pọ̀, so nǹkan tó fà á nìyẹn. Ẹ̀yin èèyàn ilé, gist tèní, wọ́n ní àwọn olórí wọn lọ bá bàbá wa ọba Sikiru Awùjalẹ̀ of Ijebuland. Ọba Sikiru Adetona wọ́n lọ bá wọn wípé kí wọ́n wá bá wọn bẹ̀ kábíyèsí, kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ èyí tó ń lọ lórí ọ̀rọ̀ ààfin. Èyí náà mọ̀ wípé kábíyèsí ń bínú seriously. Wọ́n fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré, wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi falẹ̀. Ṣùgbọ́n nǹkan tí àwọn olórí yìí ṣe láti má jẹ́ kí Queen Naomi return, wọ́n ló ń bí kábíyèsí nínú seriously ni. Recently la rí àǹtí wa tó tẹ̀lé wọn lọ sí, mi tí ẹ lè sẹ́ pé ó tẹ̀lé wọn lọ, ṣùgbọ́n ó lọ pàdé wọn ní wedding party kan tí kábíyèsí lọ. Àwọn èèyàn dẹ̀ rí pé wọ́n jọ jókòó, wọ́n ń sọ̀rọ̀. Ìyàwó wọn ni ó lè jókòó tí wọ́n ń parí. Kì í ṣe pé bóyá kábíyèsí ní pé kó tẹ̀lé àwọn, ó lọ síbẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni ó ṣe lọ sí parí Davido tó ń sọ fún kábíyèsí wípé òun wà níta nítorí pé ẹ lè wọlé without no invitation ní parí Davido. Bọ̀ nítorí parí èyí, bóyá wọ́n invite ẹ ní bí wọ́n invite ẹ, Buhari tó wà ń bẹ̀. So ìyàwó wọn ni kábíyèsí ò tí divorce ẹ̀. Ká ní kábíyèsí divorce ẹ̀ nísìnyí la lè sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ má jẹ́ kí n kúrò lórí gist èyí. Gist èyí tí mo mú wá fún yín ni pé gbogbo àwọn ìyàwó yìí wọ́n lọ bẹ̀ bàbá wa Sikiru Adetona, ọba Sikiru Adetona. Kábíyèsí mo wólẹ̀ forí adé o. Wọ́n ní kán wá bẹ̀ bàbá wa Erin ńlá wípé àwọn ò ní dá sí ọ̀rọ̀ Queen Naomi pẹ̀lú wọn mọ́. Àwọn ò ní sọ̀rọ̀ kankan nípa Queen Naomi mọ́, pé kí kábíyèsí forgive àwọn. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé recently wọn ò rojú kábíyèsí ńlẹ̀. Kábíyèsí ò ráàyè tiwọn rárá. So gbogbo àwọn nǹkan àwọn èèyàn ń sọ lórí social media yẹn, wọ́n kàn ń sọ ni o. Wọ́n kàn ń sọ ni. Kábíyèsí ò ráàyè àwọn obìnrin yìí. Ẹni tí ò bá ti ṣe ti Queen Naomi báyìí kò ṣe ti kábíyèsí ni. Ẹ̀yin èèyàn lé. So bí mo ṣe gbọ́ gist yìí, tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tí mò ń sọ fún yín yìí, mo ní kí n wá torchlight sí allegedly ni ẹ̀yin èèyàn, torí kì í ṣe pé bóyá mo gbọ́ nínú ààfin mi ìgbé palace kábíyèsí o, ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ la gbọ́, la ní ká wá fi tó yín létí. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV. Today, Mashola Gist TV. Today, bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Ẹ̀yin èèyàn lé, orúkọ mi ni Mashola. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín kò ní lọ ìsàlẹ̀. Yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí àfẹ́gbàgbé àṣà àti èdè wa, àti à ń sọ nítorí àwọn tí ò ní àǹfààní àti gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe ń sọ gist lọ, wọ́n ní wọ́n lọ bá bàbá wa Adetona, Sikiru Adetona, wípé kí wọ́n bá wọn bẹ̀ kábíyèsí o, wípé àwọn ò ní dá sí ọ̀rọ̀ Queen Naomi mọ́, wípé àwọn ti mọ̀ wípé nǹkan tí kábíyèsí fẹ́ nìyẹn. So ẹ̀yin èèyàn, nǹkan tí a gbọ́ nìyẹn, ta ni ká mú wá fún yín allegedly. Ẹ̀yin náà mọ̀ pé kì í ṣe èní ni àwọn olórí yìí
náà ti lọ máa ń bá àwọn èèyàn tí wọ́n mọ kábíyèsí wípé kí wọ́n bá wọn bá kábíyèsí sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Tí kábíyèsí bá ti gbọ́, wọ́n á tún bẹ̀rẹ̀ ìwà tiwọn. Wọ́n á tún bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó fẹ́ ṣe, ẹ̀yin èèyàn lé. Kì í ṣe èní ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. And this time around, ọ̀rọ̀ yìí ó ti sú kábíyèsí. Ó ti sú kábíyèsí seriously. Tó jẹ́ pé kábíyèsí wọ́n ń dákẹ́ ni. Tó jẹ́ pé kábíyèsí ò fẹ́ sọ nǹkan kan mọ́. Wọ́n kàn ń wò wọ́n. Wọ́n ń wo nǹkan tó máa ṣe. So ẹ̀yin èèyàn lé. So nǹkan tá a gbọ́ ní òótọ́ ní ká mú wá sétí ìgbọ́ yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all.